dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Mo kí yín ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ. Orúkọ tèmi ni àlùfáà Timothy Ọládìméjì Òjó láti ìjọ onítẹ̀bọmi ti ìgbàgbọ́ tí a ń pè ní Faith Baptist Church ti ìlú Ògbómọ̀ṣọ́. Mo rántí pé ó tó wòyí ìsìn tí mo lóore ọ̀fẹ́ láti wá sí ìlú Ìbàdàn láti wàásù lórí ẹ̀rọ móhùnmáwòrán yìí. A dúpẹ́ fún ohun tí Ọlọ́run ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ oore ọ̀fẹ́ fún ìyípadà tí Ọlọ́run lo ajínrere wa Babátúndé Àjàyí láti gbé jáde. Dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí a tún ní láti pín ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ rẹ̀ yóò ṣe iyebíye, yóò yè, yóò sì jẹ́ ìbùkún fún ayé wa. Ní òní mo fẹ́ kí a ṣí Bíbélì wa ní ohun tí Ọlọ́run ti fi sí mi ní ọkàn láti pín pẹ̀lú wa. Fẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 13 àti ẹsẹ̀ 14. Mátíù orí 7 ẹsẹ̀ 13 àti 14. Bíbélì ká Jésù ló ń sọ̀rọ̀ níbí. Ó jẹ́ ara ìwàásù rẹ̀ ní orí òkè tí a ń pè ní Sermon on the Mount, ìwàásù ti orí òkè rẹ̀. Bíbélì sọ ní ẹsẹ̀ 13 àti 14 ìwé Mátíù orí 7 wípé ẹ bá ẹnu ọ̀nà híhá wọlé, gbòòrò ní ẹnu ọ̀nà náà àti oníbù ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé, nítorí pé híhá ní ẹnu ọ̀nà náà àti tóóró ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè. Díẹ̀ ni àwọn ẹni tí ó ń rìn. Ọlọ́run Jésù ló ń sọ̀rọ̀ níbí. Ohun tí Ọlọ́run fi sí mi lọ́kàn gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ tí a fẹ́ wò ní àwọn ẹsẹ̀ méjì yìí, òun náà ni pé ọ̀nà méjì ni ó wà láti gbé ìgbé ayé, ṣùgbọ́n ọ̀nà kan ni ó já sí ìyè. Ọ̀nà méjì ni ó wà fún ìgbé ayé, láti gbé ìgbé ayé ènìyàn, ṣùgbọ́n ọ̀nà kan ló já sí ìyè. 2 ways to live, but 1 way leads to life. 2 ways to live, 1 way to life. Mo wá fi sí abẹ́ rẹ̀ tá à ń pè ní parenthesis, ìyẹn ni pé Jésù Kristi sì ni ọ̀nà kan náà tí ó já sí ìyè. Ọ̀nà méjì ló wà láti gbé ìgbé ayé ènìyàn, ṣùgbọ́n ọ̀nà kan ló já sí ìyè. Jésù Kristi sì ni ọ̀nà náà. Tí a bá wò ó, níbí ni Jésù ti ń mú ìwàásù rẹ̀ lórí òkè wá sí ìparí. Ó ti fún wa ní onírúurú ìpèníjà, ó ti sọ onírúurú nǹkan tó yẹ ká ṣe. Mo pe orí ọ̀rọ̀ gbogbo orí 5 sí orí 7 ní ìgbé ayé tó ga fún Kristẹni, the higher Christian life. Ṣùgbọ́n ní ibi ìparí Jésù wá ń sọ fún wa wípé tó nínú ayé yìí ìpín méjì ló wà, kò pé mẹ́ta. Ọ̀nà méjì ló wà, kò pé mẹ́ta. Ibi méjì ló sì wà téèyàn ó kángun sí, kò pé mẹ́ta. Ohun tí Jésù ń sọ ni pé ibi tó parí sí náà ni ọ̀run tàbí ọ̀run àpáàdì. Ọ̀nà méjì ló sì wà, èyí tó já sí ọ̀run níbi ìyè àti èkejì tó já sí ọ̀run àpáàdì. A fi àkókò díẹ̀ wo àwọn ọ̀nà méjì yìí, a sì jẹ́ kó yé wa nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Jésù wá ní ọ̀nà kan tó jẹ́ tóóró tó sì lọ sí ibi ìyè. Jẹ́ ká lo ìṣẹ́jú díẹ̀ láti gba àdúrà kí Ọlọ́run kó mí sí ọ̀rọ̀ rẹ̀ nínú ayé wa. Ọlọ́run wa dúpẹ́ ní ọwọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti sọ ọ̀rọ̀ yín. Ẹ bọ́ ọkàn kan sọ̀rọ̀ ní àkókò yìí. Kí Ọlọ́run kí ẹ lo ọ̀rọ̀ yín fún ìdáǹdè, ìwòsàn àti ìgbàlà ọkàn ní ti ẹ̀mí àní ti ara. Kí ọ̀rọ̀ yín kó yè nínú ayé wa, kí ògo orúkọ yín kó sì farahàn. A dúpẹ́ Ọlọ́run wa, Jésù Olúwa wa, àmín.
a ti gbọ́ tí àwọn èèyàn ń sọ wípé ọ̀nà yòówù téèyàn lò kò sọ́nà tí ò já ọ̀dọ̀ Ọlọ́run. Lóòótọ́ kákẹ́tì ẹ̀ kọ́kọ́ wò wípé ibi méjì lèyàn ó parí ayé sí, ibi méjì ló wà, ìkan náà lèyàn ó sì parí sí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́lẹ́ẹ̀kan ní abẹ́ ìfáàrà mi mo sì wà pé ìkan ni ọ̀run, ìkejì ni ọ̀run àpáàdì, ọ̀run dáadáa. Ọ̀run dáadáa níbi tí ẹ wà, ibi ògo, níbi tí Jésù wà, níbi tí Ọlọ́run wà. Ọ̀run àpáàdì sí níbi tí Èṣù wà àti àwọn áńgẹ́lì rẹ̀, àti fún gbogbo àwọn tí ò bá ní ìgbàlà ni wọ́n kánjú sí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ pé ọ̀nà tó dé ọ̀dọ̀ Ọlọ́run tí í ṣe ọ̀run ó pọ̀, oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà. Fápẹẹrẹ nínú ayé lónìí, bí èèyàn bá ń lọ sí ibì kan láyé tó tiẹ̀ ti di adélukára tí à ń pè ní internet age, tí èèyàn bá ń lọ sí ìlú kan, tẹ́ ẹ bá lọ wo ẹ̀rọ atọ́nisọ́nà tá à ń pè ní maps or Google Maps or èmi tẹ́ ẹ bá ń lò, tẹ́ ẹ bá rí níbẹ̀ pé mo fẹ́ ti bí bọ́ sí ibi, wọ́n lè fún wa ní ọ̀nà bíi 3 téèyàn lè gbà. Wọ́n wá sọ èyí tí àkókò rẹ̀ kéré, wọ́n sì sọ èyí tí àkókò rẹ̀ gùn díẹ̀ àti èyí tí àkókò rẹ̀ pọ̀. Wọ́n sọ èyí tó jẹ́ pé lóòótọ́ iye wákàtí kìlómítà, ìyẹn ibùsọ̀ tẹ́rìn ó gùn, wọ́n torí pé ọ̀nà èrò pọ̀lọ́ náà tàbí pé ọkọ̀ pọ̀lọ́ náà tá à ń pè ní kò sí go slow, tá à máa ń pè ní go slow, kò sí go slow ń bẹ̀. Lóòótọ́ iye ibùsọ̀ tẹ́rìn ó pọ̀, ṣùgbọ́n iye àkókò tí ẹ lò kò ní tó. Ṣùgbọ́n ọ̀nà míì tún ní iye ibùsọ̀ tẹ́rìn ò pọ̀, ṣùgbọ́n ọ̀nà wákàtí tẹ́ fi débẹ̀ pọ̀ torí pé go slow wà ń bẹ̀. Ṣùgbọ́n tó ṣàṣe pàtàkì náà ni pé bóyá o gba ìpín kìíní ọ̀nà tàbí ìpín kejì tàbí ìpín kẹta ó ṣàdébi tó ń lọ. Bóyá látògbómọ̀ṣọ́ dé ìlú Ìbàdàn tàbí ìlú Ìbàdàn lọ sí Èkó tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí láti ìlú Ìbàdàn lọ sí Abẹ́òkúta, ẹ lè gba ọ̀nà Tàpátá kẹfì dé Abẹ́òkúta, ẹ lè lọ gbọ̀nà express Èkó kẹfì dé Abẹ́òkúta, ẹ sá dé Abẹ́òkúta ni. Ṣùgbọ́n ní ti Ọlọ́run, kìí ṣe gbogbo ọ̀nà ló lọ ọ̀dọ̀ Ọlọ́run. Kìí ṣe gbogbo ọ̀nà ló lọ ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀nà méjì ló sì wà láyé yìí, ibi méjì sì ni wọ́n kángun sí. Bíbélì sọ níbí tí a bá wò ó wípé ẹnu ọ̀nà méjì ló wà, ìkan ó fẹ̀, ìkan tóóró, ìkan á, ìkan fẹ̀. Ó tún wá sọ pé ọ̀nà méjì ni nígbà tí èèyàn bá ti bẹ́ ẹnu ọ̀nà wọlé, ọ̀nà méjì ló wà ń bẹ̀, ọ̀nà gbòòrò àní ọ̀nà tóóró. Ó sì sọ fún wa pé lóòótọ́ àwọn méjèèjì wọ́n kọ̀yìn síra wọn, they are diverge. Wọn ò lọ síbì kan náà. Téèyàn bá ti gba ọ̀nà tí fífẹ̀ òpin rẹ̀ ní ọ̀run àpáàdì. Téèyàn bá sì ti gba ọ̀nà tóóró òpin rẹ̀ ní ọ̀run rere. Tó ní arákùnrin àti arábìnrin, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ṣe sọ tó ń pè ọ́ níjà ní wákàtí yìí ni pé ọ̀nà méjì ló wà láti gbégbé ayé o. Tán sì lọ sí ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀nà gbòòrò sí ọ̀run àpáàdì, ọ̀nà tóóró sí ọ̀run rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Kìí ṣe pé ọ̀nà pọ̀ tó já sí ibì kan náà, ọ̀nà kan ó já sí ibì kan, ọ̀nà kejì ó já sí ibì kan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré wo àwọn nǹkan bíi 2 tàbí 3 nípa ohun tí a ń sọ nípa pé ọ̀nà méjì ló wà láti gbé ìgbé ayé ènìyàn, ṣùgbọ́n ọ̀nà kan ló já sí ìyè. Àkọ́kọ́, a wo ohun tá à ń pè ní ọ̀nà tó gbòòrò, ẹnu ọ̀nà tó gbòòrò àti ọ̀nà tó fẹ̀ tó lọ sí ibi ìparun. There is the wide gate and broad way that leads to destruction. Tí a bá wo ẹsẹ̀ 13 láyé, Jésù sọ pé ẹ bá ọ̀nà yìí á wọlé, ìmọ̀ràn kọ́kọ́ nu. Wọ́n tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí pé gbòòrò ní ẹnu ọ̀nà náà àti oníbù, ìyẹn ni pé ó fẹ̀, tí a bá ní adá nǹkan níbù kó lè fẹ̀ ni, kìí ṣe lóòró, ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí sì ń bá ibẹ̀ wọlé. Ohun kan tí mo fẹ́ ká kọ́kọ́ wò nípa ọ̀nà yìí 3 tí í ṣe ọ̀nà gbòòrò, ẹnu ọ̀nà fífẹ̀ àti ọ̀nà gbòòrò, ó ní pé ó jẹ́ ọ̀nà tó rọrùn fún ayé. It is the easy way. Ó jẹ́ ọ̀nà tó fẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni, ó gbonílé, ó gba ará oko, ó gba kékeré, ó gba kúkúrú. Ó jẹ́ ọ̀nà tí ò ní ìjánu. Ó jẹ́ ọ̀nà tí ò pè fún ìfaraẹnirúbọ. Ó
ó jẹ́ ọ̀nà tí ó pè fún ìrara ẹni sílẹ̀ tàbí ìjọ̀wọ́ ara ẹni fún Olúwa, surrendering things or one's life to God. Ní ojú ọ̀nà yìí àti ní ẹnu ọ̀nà yìí tó fẹ̀ àti ojú ọ̀nà tó gbòòrò yìí, ara ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀ torí yàrá tó ń bẹ ń bẹ̀, àyè tó ń bẹ ń bẹ̀ pọ̀, yíyẹ̀gẹ̀ pọ̀, a lot of compromise and tolerance. Onírúurú ẹrù ló lè kó mọ́ra. You can bring all baggage. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, ẹ̀mí àìnídáríjì, ẹ̀mí ìkórira, ẹ̀mí ọ̀tẹ̀ àti òdì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ọ̀nà tó rọrùn. Ó jẹ́ ọ̀nà pé ṣe bó ṣe ṣe. Ọ̀nà tó lè lọ lé Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Kó o sì tún bọ́ sínú ayé kó o ṣe bó ṣe wọ̀ ọ́ láàrin ọ̀sẹ̀. Ó jẹ́ ọ̀nà tó rọrùn. Ó jẹ́ ọ̀nà tó rọrùn. Bákan náà ó tún jẹ́ ọ̀nà tó wá léwu. It is an easy way, but it's also a dangerous way. Bíbélì sọ fún wa wípé ọ̀nà yìí ó kángun sí ibi ìparun. Ọ̀nà yìí ó kángun sí ibi ìparun. Tẹ́ bá wo ẹsẹ̀ kẹta aláyẹn lẹ́ẹ̀kan sí, ó ní gbégbòrò ní ẹnu ọ̀nà náà àti oníbu ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Tí ó lọ sí ibi ìparun. It leads to destruction. Nínú ìwé Òwe orí 16 ẹsẹ̀ 15, ìwé Òwe orí 16 ẹsẹ̀ 15, Bíbélì sọ pé ọ̀nà kan wà tí ó dára ní ojú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà sí ikú ni. Ọ̀nà tó rọrùn yìí tí ó pè fún nǹkan kan kó sá ṣe bó ṣe wọ̀, ṣùgbọ́n ọ̀nà ewu ni. Ọ̀nà tó lọ sí ibi ìparun ni. Ọ̀nà yìí wá jẹ́ ọ̀nà àtọ̀pọ̀lọpọ̀ rìn. It is the majority way. It is the majority way. Jésù sọ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tẹ́ bá wo ẹsẹ̀ kẹta lẹ́yìn, ó ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń ba ìbẹ́ wọlé. Ó jẹ́ ọ̀nà ìkànnà ní wà. Ẹ̀sìn kan náà, ìsìn ló yàtọ̀. Ọlọ́run kan náà là ń sìn, ṣe bó bá ṣe wù ọ́. Ó jẹ́ ọ̀nà tí ayé fẹ́, ọ̀nà tó wu ayé, ọ̀nà tó yẹ pé wọ́n fi yin èèyàn pé ara wa ni. Ó jẹ́ ọ̀nà téèyàn fẹ́ máa ń báyé pé tí èèyàn fẹ́ kí wọ́n ríyàn gẹ́gẹ́ bí ẹni tó yàtọ̀. Ẹnu ọ̀nà gbòòrò, ẹnu ọ̀nà fífẹ̀ tó jẹ́ ọ̀nà gbòòrò, ọ̀nà sí ìparun ni. Ọ̀nà tó rọrùn ni, ṣùgbọ́n sí ìparun ni. Mo ń sọ fún wa, ọ̀pọ̀lọpọ̀ ló sì rìn bẹ́ẹ̀. Jésù ló sọ bẹ́ẹ̀ o. Jésù ló sọ bẹ́ẹ̀ o. Ọ̀nà méjì ló wà tá a fi ń gbé ayé, ṣùgbọ́n ọ̀nà kan ló lọ sí ìyè nínú méjèèjì. Ẹ jẹ́ n sọ fún yín ara. Ẹ̀kejì, òun wá ní ká gbé ọ̀nà kejì wò. Ọ̀nà àkọ́kọ́ láti gbé yẹ̀wò. Ọ̀nà àkọ́kọ́ láti gbé yẹ̀wò. Mi lè pè ní ẹnu ọ̀nà fífẹ̀ àti ọ̀nà gbòòrò. Ó jẹ́ ọ̀nà tó rọrùn tó lè ṣe bó ṣe wọ̀ ọ́. Mo tún tẹnu mọ́, ó jẹ́ ọ̀nà tí ó sì lọ sí ibi ìparun. Ṣùgbọ́n ó ṣe níláàánú pé ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀. Lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń wò pé ibi tẹ́ ń lọ ibi ègbé ni. Ṣùgbọ́n Bíbélì nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti fojú ẹ̀mí wọn. Àwọn èèyàn ò ṣetán láti rí òtítọ́ yẹn. Ó jẹ́ ọ̀nà pé àṣàjọ ń lọ ni. Yorùbá mọ́ ní ká rìn ká pọ̀, yíyẹni yẹni. Wọ́n kì í ṣe bí ọ̀nà sí ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èṣù ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ ojú. Tẹ́ pé ohun tí wọ́n mọ̀ náà nígbà àṣà pọ̀. Nígbà tí èèyàn bá dọ̀hún, ó dáyà rẹ jẹ ni o. Òbí ò lè bọ́ ọmọ jẹ́. Ọmọ ò lè bóbi jẹ́. Ọ̀rẹ́ mi ló fà mí, mo rí pé àjọ rìn, ó dùn gbà tá àjọ rìn. Ṣùgbọ́n òpin rẹ̀ ń kọ́ ibi ìparun ni mọ́ gbàgbé o. Ṣùgbọ́n jẹ́ ọ̀nà kejì nìkan mọ́. Bíbélì sọ ní ẹsẹ̀ 14, Mátíù orí 7 yẹn ẹsẹ̀ 14, ó ní nítorí pé híhá ni ẹnu ọ̀nà náà àti tóóró ni ojú ọ̀nà náà. Narrow is the gate and wide. Straight is the gate and narrow is the way. Sorry, ẹ foríjì mi. Híhá ni ẹnu ọ̀nà náà kékeré báyìí ni. Tóóró sì ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè. Díẹ̀ lé àwọn ẹni tí ó rìn. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní díẹ̀ láwọn ẹni tó rìn. Ó mẹ́ta nípa ọ̀nà kejì yìí. Ẹ má gbàgbé ọ̀nà méjì là ń sọ fún ìgbé ayé, ṣùgbọ́n ìkan ló lọ sí ibi ìyè. Ọ̀nà àkọ́kọ́ ni tá a ti sọ gbòòrò.
tó sì fẹ̀, ẹnu ọ̀nà gbòòrò tọ́nà sì fẹ̀. Ìkejì ni ẹnu ọ̀nà ìyá tí ọ̀nà tí tòóró. Kéèsì ọ̀nà tí gbogbo ayé ní bàbá rere bàbá kẹ́ àbí ìyanu. Ó jẹ́ ọ̀nà táwọn ayé tẹ̀ mọ́ sá fún ni, tí wọ́n sátẹ́ ni, tí wọ́n kọ́ ni, tí wọ́n fi ni ṣe yẹ̀yẹ́. Tá a bá wo ìwé Matthew orí ìkọkàndínlógún, Matthew orí ìkọkàndínlógún, mo fẹ́ wo ẹsẹ̀ 16. Ọ̀rọ̀ Ọlọ́run sọ nǹkan kan níbẹ̀. Jésù ni, Bíbélì sọ pé sì kíyèsí ẹnìkan tọ̀ ọ́ wá, ó sì fún un pé olùkọ́ni rere, ohun rere kí ni èmi ó ṣe kí èmi kí ó lè ní ìyè nípẹ̀kun. Ẹnìkan ló ń béèrè lọ́wọ́ Jésù pé bó lòun ṣe fẹ́ bọ́ sí orí ọ̀nà ìyè. Jésù sì mọ̀ pé ó fẹ́ dára rẹ̀ lẹ́bi ni, ẹsẹ̀ Bíbélì kan sọ pé ó fẹ́ dán an wò. Àpá Bíbélì mi kan sọ bẹ́ẹ̀. Jésù wá sọ fún un ní orí 17 yẹn, ó ní ó sì wí fún un pé èéṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere. Ẹni rere ká kò sí bí kò ṣe ẹnìkan, yìí ni Ọlọ́run. Tó bá sọ pé ẹni rere ni mí, ìyẹn nípò ń sọ pé Ọlọ́run ni mí. Jésù sì jẹ́ Ọlọ́run, ká tètè sọ́nbẹ̀. Ó jẹ́ Ọlọ́run ọmọ. Ó ní ó ti wà látètè kọ́ ṣiṣẹ́. Ó ní ọ̀rọ̀ náà tó wà látètè kọ́ ṣe, tó wà pẹ̀lú Ọlọ́run. Ó sì jẹ́ Ọlọ́run, bí ó sọ bẹ́ẹ̀ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1. Ṣùgbọ́n Jésù fọ́kọ́ fi ìdí ẹ̀ múlẹ̀. Ó bi léèrè pé èwo. Jésù wá tún dá lóhùn. Ìwọ kò gbọdọ̀, ẹsẹ̀ 22, ìwọ kò gbọdọ̀ pa ènìyàn, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Ọmọdékùnrin náà ní ẹsẹ̀ 20 wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni mo ti pamọ́ láti ìgbà èwe mi wá. Kí ni ó kù mí kù? Jésù wí fún un ní ẹsẹ̀ 21 pé bí ìwọ bá fẹ́ pé lọ tọ̀ ohun gbogbo tí o ní, kí o sì fi tọrẹ fún àwọn tálákà, ìwọ sì ní ìṣúra ní ọ̀run, kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Lọ́rọ̀ mìíràn Jésù jẹ́ kó yé pé ṣé o fẹ́ ṣèfẹ́ Ọlọ́run. Jésù pé lè ló fi ń sọ lónìí pé Jésù fẹ́ kó mọ̀ wípé kó mọ̀ dó lórí òdodo ara rẹ̀, à ń bọ̀ síbẹ̀. Ṣùgbọ́n ní fẹ́ dára rẹ̀ láre. Jésù wá sọ pé ètò kúkú ni lọ ṣe tó bá fẹ́ pé, nípò kó lọ síwájú Ọlọ́run pé ẹlẹ́ṣẹ̀ ni mí gbà mí. Ṣùgbọ́n ibi tá à ń lọ kàn lónìí, ẹ wá sọ ní ẹsẹ̀ 22 ó ní pé ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà, ó jáde lọ pẹ̀lú ìbànújẹ́, nítorí ó ní ọ̀rọ̀ púpọ̀. Ọ̀rọ̀ ni Ọlọ́run rẹ̀. Kò fẹ́ fi gbajúmọ̀ ayé sílẹ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni mo wí fún yín pé ó ṣòro gidigidi fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Mo sì fún yín ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasẹ́ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọ̀rọ̀ Ọlọ́run láti fún ọlọ́rọ̀ ẹ foríjì mi, jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Ohun tí Jésù ń sọ ń bì ní, ó jẹ́ ọ̀nà tó le. Ó jẹ́ ọ̀nà tó jẹ́ wípé ẹni tó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ kò lè rí Ọlọ́run. Ẹni tó gbẹ́kẹ̀lé ìfẹ́ ara kò lè rí Ọlọ́run. Ẹni tí ó gbẹ́kẹ̀lé ayé àti pé àwọn èèyàn, torí ẹni wọ́n fi máa rí ọ̀nà tó gbòòrò yẹn. Torí ọ̀nà tó ró yìí, ó jẹ́ ọ̀nà àdánìkan wà. Ó jẹ́ ọ̀nà àdánìkan wà. It is an hard way. Ṣùgbọ́n èkejì nípa ọ̀nà tó ró kejì, it is the safe way. The second thing. Nǹkan kejì ni pé ó jẹ́ ọ̀nà tó láàbò, ọ̀nà tó dára, ọ̀nà tó tọ́. Ó jẹ́ ọ̀nà tó tọ́. Jésù wá sọ kí ni ọ̀nà náà. Ó ní straight is the way. Tí a bá padà sí ẹsẹ̀ orí 7, tí a bá padà sí orí 7 ẹsẹ̀ 14 yẹn, Jésù tún wá sọ níbẹ̀ wípé lẹ́ẹ̀kan sí, nítorí pé yíyá ni ẹnu ọ̀nà náà àti tóóró ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi yìí, díẹ̀ ni àwọn ẹni tí ó ń rìn. Ṣùgbọ́n ọ̀nà yìí ó jẹ́ ọ̀nà tó àlàáfíà, ọ̀nà ààbò, torí pé ó ní ó lọ sí ibi ìyè, ó lọ sí ibi ìyè, ó lọ sí ibi ìyè. Bákan náà Jésù wá jẹ́ kó yé wa nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 9. Kí n tó lọ síbẹ̀, nǹkan kẹta ń pa ọ̀nà yìí ni pé ó ní díẹ̀ làwọn tó rìn, it is the minority way. Ó ní díẹ̀ làwọn tó rìn, díẹ̀ làwọn tó rìn. Kì í ṣe ọ̀nà gbajúmọ̀, kì í ṣe ọ̀nà táyé ń fẹ́. Ẹni tí ó wà ní ọ̀nà yìí nígbà míì ayé ó kọ́, àwọn èèyàn ò ní fẹ́, àwọn èèyàn ò ní fẹ́ rí. Ṣùgbọ́n bó èèyàn sì lè wà ní ọ̀nà yìí. Àkọ́kọ́, Jésù ní ọ̀nà yẹn. Nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 9, ó ní Jésù wípé òun ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè dé ọ̀dọ̀ Baba, ìyẹn ní ọ̀run, bí kò sí nípasẹ̀ òun. Jésù ní ọ̀nà, ó ní òtítọ́, ó ní ìyè. Láti wá bọ́ sí ọ̀nà tó ró yìí,
ó ní láti ní Jésù. Jésù sọ nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 9 wípé òun ni ojú ọ̀nà, ẹni tó bá bá òun wọlé yóò ní ìgbàlà, yóò sì jáde wọlé, yóò sì rí ìsinmi fún ọkàn rẹ̀. Torí náà arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, mo bẹ̀ ọ́, ọ̀nà méjì ní bẹ o láti gbé ìgbé ayé, ṣùgbọ́n kan ló lọ sí ìyè. Ọ̀nà gbòòrò tí èṣù nu tí ayé nu, ṣùgbọ́n ọ̀nà tòró òun ni Jésù Kristi. Bó lè yẹn sì lè fà bọ́ sínú ọ̀nà yìí, mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Bí ní sọ pé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó ti kùnà ògo Ọlọ́run, Róòmù orí 3 ẹsẹ̀ 23. Ẹ̀kejì, wá sí ọ̀dọ̀ Ọlọ́run ní ìrònú pé Olúwa, ẹlẹ́ṣẹ̀ ni mí, gbà mí, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀kẹta ni kó wá mọ̀ pé ìfẹ́ Ọlọ́run fún ọ, ó ní pé ńgbà tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹn, Jésù kú fún ọ. Jésù ní ìyè, ó ní ìgbàlà nínú rẹ̀, ó ní ikú ní èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Láti wá bá sọ́nà ọ̀nà ni kó wá sọ́dọ̀ Jésù lónìí o, pé ẹlẹ́ṣẹ̀ ni mí, gbà mí Jésù, mo gba ikú rẹ, mo gbàgbọ́ pé o kú fún mi lórí igi àgbélébùú ní Calvary láti tẹ ẹ̀jẹ̀ rẹ sílẹ̀ láti wọ ẹ̀ṣẹ̀ mi mọ́. Ó sì ti gba ìyè ní pẹ̀kun fún mi nítorí pé a sin ó sì jíǹde. Lónìí mo gbọ́ sínú ayé mi Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi, fi ẹ̀jẹ̀ rẹ wọ ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí ṣe ẹni pẹ̀kun fún ara mi lónìí. Nípa báyìí ó bọ̀ sí ojú ọ̀nà yẹn o. Bí sọ pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa lágbàlà, ní pé tí wọ́n bá gbàgbọ́ ní ọkàn rẹ, tí o fẹnu rẹ jẹ́wọ́, ó ní á gbà ọ́ là. Ìwé Róòmù ló ti sọ bẹ́ẹ̀, orí 10 ẹsẹ̀ 9 àti 10. Ọlọ́run fẹ́ràn rẹ lónìí, wípé má tanra rẹ jẹ, kìí ṣe gbogbo ọ̀nà ló lọ ọ̀dọ̀ Ọlọ́run o. Kìí ṣe gbogbo ọ̀nà ló lọ ọ̀dọ̀ Ọlọ́run. Onírú ọ̀nà méjì ló sì wà. Bẹ́ẹ̀ sì ń ṣe pọ̀ tó èèyàn lè máa lọ ṣọ́ọ̀ṣì, èèyàn lè máa ṣe ẹ̀sìn tó wù, ọ̀nà gbòòrò ni. Ọ̀nà tó rò kò ṣeé ṣe tẹ̀sìn, kìí ṣe bí tá a bí ni sí. Ó gba Jésù ni. Nígbà tó bá gbà tó rò ní ọ̀nà náà, yóò wá fún ọ ní ìyè, yóò sì gbọ́ ọkàn rẹ là. Mo gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ ìbùkún fún ọ. Mo sì gbà pé lónìí ó ṣetán láti gba Jésù sínú ayé rẹ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, láti bọ́ sí ọ̀nà tó dé ọ̀dọ̀ Ọlọ́run tí í ṣe ọ̀nà sí ìyè. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Jésù ọmọ Ọlọ́run, mo dúpẹ́ fún ọ̀rọ̀ yín, ẹ bùkún ọ̀rọ̀ yín nínú ayé wa. Ẹ gbọ́ kankan là tó ti gbọ́ ọ̀rọ̀ yìí, kí ayé wa má ṣe rí bákan náà mọ́. Ògo ni fún orúkọ yín, Jésù Olúwa wa, àmín. Ó tún jẹ́ ayọ̀ mi láti lo àkókò yìí láti pè yín sí ibi ètò wa ọlọ́dọọdún tí a ṣe lọ́jọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn olùṣọ́ àgùntàn àti òṣìṣẹ́ ìjọ, tí a pè ní èdè òyìnbó ní Pastors and Church Workers Conference, tí a máa ń ṣe ní ọ̀sẹ̀ àkọ́kọ́ sí ọ̀sẹ̀ kejì nínú oṣù kejì ọdọọdún. Fún ọdún yìí tí ṣe ọdún 2022, ètò yìí yóò wáyé ní àti ọjọ́ Ajé tí ṣe Monday ọjọ́ keje, yóò sì parí ní àṣálẹ́ ọjọ́ kẹsàn-án ọjọ́rú ní oṣù kejì ọdún 2022 tí a wà níbẹ̀ yìí. Ó jẹ́ àkókò tí Ọlọ́run máa ń lò láti bùkún àwọn ìránṣẹ́ rẹ̀. Ó jẹ́ àkókò tí Ọlọ́run máa ń lò láti ru àwọn òṣìṣẹ́ rẹ̀ sókè. Ó jẹ́ àkókò tí Ọlọ́run máa ń lò láti tún tẹ iṣẹ́ Ọlọ́run síwájú nínú ayé wa. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó wá láti ìlú Amẹ́ríkà àti láti orílẹ̀-èdè Nàìjíríà àti láti orílẹ̀-èdè, à ń retí àwọn ìránṣẹ́ Ọlọ́run ká láti orílẹ̀-èdè Ghana tí wọ́n bá wa pé ní ọjọ́ mẹ́ta yìí tí í ṣe ọjọ́ Ajé ọjọ́ keje sí ọjọ́rú ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2022, Monday February the 7th to Wednesday February the 9th 2022. Mo gbà pé Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ láti wá. Nígbà tí ẹ bá sì wà níbẹ̀, ẹ ó rí ìbùkún Ọlọ́run. Àlàáfíà fún yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà á sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí, ní Anímọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38
065652 07087682122 07087682122 07055307492. èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ pè ọ́ níjà kan. ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú.